mo mà kí gbogbo dúníyàn o, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá káàkiri tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Inú mi dùn, ayọ̀ mi kún o fún àwọn akitiyan yín lórí ìkànnì yìí, bẹ́ẹ̀ ṣe ń bá mi fọ́lò rẹ̀ tẹ̀ ń láìkì gbogbo àwọn fọ́nrán bá a bá ti jù ó de. Ibi láti múra wá rántí àwọn onírúurú tá a ti gbé ṣe rí nígbà wà ń kékeré, yálà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí nílé ìwé ìpele kẹwàá tá a mọ̀ sí girama. Ọmọ láwọn orin kan tá a máa ń kọ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wa àbí ilé ìwé girama nígbà wà ń kékeré, bí àpẹẹrẹ we are HHPPY, we are HHPPY. Ẹ̀yin náà mọ̀, bẹ́ẹ̀ bá mọ̀ orin wo lẹ̀yin máa ń kọ lọ́dọ̀ tiyín ní sùkúrù tiyín. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, ẹ fi sínú comment section fọ́nrán yìí, ẹ jọ go viral, ẹ já mọ àwọn orin bóyá ẹ̀ tí ìgbàgbé wọn bí ó ti yàtọ̀ sáwọn èyí tí wọ́n ń ṣe láyé òde òní, ẹ já mọ̀. Ẹ ṣeun, mo dúpẹ́ o, kò ní bàjẹ́ fún gbogbo wa. Ibi ẹ̀ tí ń mówó ra dátà, Ọlọ́run ọba mi ò ní dínà bẹ̀. Ẹ ṣeun.